Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, mo kí wa pé a kú ọjọ́ àbámẹ́ta lénìí. Èní ni ọjọ́ tí a máa ń ṣe ìjọsìn. Bí a ti ń ṣe ìjọsìn yẹn, eléyìí tí a ní kápá agbára láti fi hàn fún ayé, náà ni ohun tí ẹ wò tán kó tó di pé a gbétò eléyìí jáde. Eléyìí tó ń wáyé látinú ìjọ ìṣẹ̀ṣe aṣẹ́gun, èyí tó kalẹ̀ sílùú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun State. Ibẹ̀ ni ilé ìjọsìn náà ló fìdí kalẹ̀ sí. Bí iṣu ó ṣe máa kú, bí ọ̀bẹ ó ṣe bù ú lórí ìrìn àjò ilé ìjọsìn náà, a máa sọ síta láìpẹ́, nítorí pé agan ńlọrọ̀ àjọ, ńlọrọ̀ ìkójọ, kì í ṣe ní tẹ́nìyàn kan lè dá ṣe. K'Olódùmarè kó wà pẹ̀lú wa. Àjọṣe gbogbo wa ni. Ilé ìjọsìn náà ti gbìyànjú láti ra ilẹ̀, a máa ṣàfihàn rẹ̀, a dẹ̀ fẹ́ kọ́ agbára lọ́wọ́ Ọlọ́run, nítorí pé a ní láti jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá lẹ́sìn. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ, àyàbá ni, àfihà ni. À ń fi eléyìí kíra wa kú ìjọsìn lénìí, léyìí tí ẹnìkọ̀ọ̀kan wa tá a ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lọ́nà bẹ̀. Bóyá lórí àwọn ìjọsìn yà bá wá láwọn nǹkan tí ò bá yé wa, ẹ jẹ́ ká máa béèrè. Bóyá tí ẹ bá lóhun tẹ́ ẹ fẹ́ béèrè, ẹ lè pè mí sí orí nọ́mbà yìí 08067496497. ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 08067496497. Ẹ fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp, màá dá yín lóhùn. Ẹ má bínú sí mi, mo lè bí sí o, kẹ́ má wò pé a bá sọ̀rọ̀ àti rí àdápadà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, mi ṣaláfojúdi ẹ̀dá. Èyí tí mo fẹ́ ká bára wa sọ lénìí, tí yóò máa jẹ́ ẹ̀kọ́ fún wa. Ẹ rí i pé lẹ́nu ọjọ́ méjì mẹ́ta àwọn ọ̀rọ̀ kan ó fa wàhálà láàrin àwọn èèyàn wa abala àti bí, tí wọ́n ń sọ̀rọ̀ lórí ní tí ń jẹ́ ọtí. Nígbà tí mo tiẹ̀ wá gbọ́, mo pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí màá ṣe sàdánkátà fún Sheikh wa, Sheikh Jackman, ṣé mo pè dáadáa? Ibi tí lékéwù mi tọ́mọ iná ni mo sọ dé ń o. Nítorí pé àwọn ìlànà ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ayé ní ń si àáfàá yìí gbọ́ láwọn ọ̀nà ìrìn àjò kan. Ẹ rí i pé ńgbà tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ alájádé, a sọ̀rọ̀ lórí ẹ̀ pé ìrìn àjò tí wọ́n sọ ó rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àlàyé báyìí. Ìgbà títọ́ tí náà tiẹ̀ tó wá dá wàhálà alẹ́ tó di pé ó ti tó gbé mi jáde o, ó tún ní ọmọ mutí o, ó ní ọmọ mutí kí wọ́n tó kírun. Kì í ṣe bẹ́ẹ̀. Àìfẹ̀lẹ̀ kíbòsí ńlá ìfẹ̀lẹ̀ jó. Fún bí àpẹẹrẹ, nígbà tí èèyàn bá ní ìbòsí o, ìbòsí o, ìbòsí o, kò sẹ́ni tí ò ní jó nígbà tó bá rí lù sí. Ṣùgbọ́n tẹ́nìkan bá sáré jáde nínú tó bá ní ìbòsí o, oníkálukú ó mèrè ni pé àìfẹ̀lẹ̀ kíbòsí ńlá ìfẹ̀lẹ̀ jó. Bí a bá ń sọ̀rọ̀, ẹ má jẹ́ ká máa si ara wa gbọ́. Kò síbi táì tí dáná alẹ́. Ntẹ́yìn ó ṣe níbí kọ̀ọ̀kan ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Bó tilẹ̀ jẹ́ pé kò sí ìmọ̀ kan, àlàyé kan tàbí ọ̀nà kan eléyìí tó ju tìfá lọ. Ifá kì í ṣòòṣà. Ọ̀rọ̀ ni, is an endowment, the message of God through who? Nípasẹ̀ Ọ̀rúnmìlà. Ọ̀rọ̀ yìí la fi ń sọ̀rọ̀, òun la fi ń ṣàlàyé. Gbogbo ń tà ń sọ kì í ṣe ọpọlọ orí, inú orí kọ́ la ti mú. So báwọn ẹ̀ bá ń sọ pé bọ́rọ̀ yín ṣe dáa tó, àkọọ́lẹ̀ ni ò sí. Àkọọ́lẹ̀ ń bẹ, àkọsínú ìwé lẹ̀ ń béèrè fún. Kò tí ì sí tó burú jù bí wọn náà bá dìde àwọn ìgbìyànjú ìrìn àjò kan tó bá pé ibi tó kù sí nìyẹn láti jẹ́ ká ṣe. That's why tí wọ́n fi reverse babaláwo as a philosophers, torí pé gbogbo ń tẹ́ máa bí wọ́n lè rè pátá nínú ọpọlọ wọn ló wà. Ẹnìkan sọ̀rọ̀ kan jù ní
igba rúnmọlẹ̀ ojú kọ̀tún igba rúnmọlẹ̀ ojú kòsì pé àwọn rúnmọlẹ̀ yẹn o wọn àti ẹ̀ tó igba mélòó náà ni wọ́n a dẹ̀ máa sọ̀kì ẹjọ́ kan ìjọ tàbá kà á máa sọ̀kì ẹjọ́ kan ìjọ tàbá kà á. Ó yẹ ká ti rí inú oníṣẹ̀ṣe tí wọ́n máa ṣe prank gan bẹ́ẹ̀ ṣe máa ń ṣeun ẹ̀yin oníṣẹ̀ṣe wẹ́ ṣé ẹ rí gbogbo tí bẹ́lẹ̀ àgàn ni a lè gbé lọ́kọ̀ọ̀kan kí n sáré gbé ọ débẹ̀ ó lè mú kíní fóònù tiẹ̀ náà kí wọ́n lọ sójú àgbo kan sọ pé tọ̀ ọ̀yá bàbá ẹ dákun ẹ bá ní dárúkọ òòṣà mẹ́rìndínlógún èèyàn lè mọ̀ ní tòótọ́ ṣùgbọ́n kọ́ sápáni níyè èèyàn lè mọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá bíyàn léèrè lójijì ó lè sápáni níyè ọ̀rọ̀ ọtí la fẹ́ sọ lénìí torí pé ọtí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Ifá ló sọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ọtí nínú Àlùkùránì pé kò sẹ́sẹ̀ nù ká mu kíní kan wọ́n pé ṣé ànábì náà máa bu nǹkan sára ni sànábì náà máa bu nǹkan sára àbíwọ́ ọtí wo là ń ṣàlàyé ń pa rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa yànnà náà rìn àjò ẹ̀ kó lè bá a ṣe máa ń gúnlẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sọ tí tẹ́ ń kó pọ̀ mọ́ tiwa kò jẹ́ káwọn ìrìn àjò yẹn yanjú. Mo lọ sí diosa kan jẹ́ oní tí mo lọ sí Tógò mbẹ́ ńgbà tó lóòsọ ọmọ bóòsà ní máa ṣe asalamu alaikum ago asalamu alaikum mo ní ẹ padà rárá tó bá yẹ pé òsàlẹ̀ ní ẹ bá ní tí ń bẹ́ ńlẹ̀ yìí o asalamu alaikum kọ́lẹ́ mọ̀ sọ́ndì rẹ̀ ibẹ̀ ńkọ́ ni mò ń yà lọ ọ̀rọ̀ tí la fẹ́ sọ. Ifá lọtí ẹjọ́ obì ń lóbì mọ̀ràn ẹmu ògùn náà lẹ́mú àràjò jọdí áfún kékeré pàpò akìfàgbàlagbà pàpò Ifá ní kékeré pàpò wọn kì í tì lẹ́jọ́ Ifá mọ báwọn mọ ṣẹ́gun wọn àgbàlagbà pàpò wọn kì í tì lẹ́jọ́ Ifá mọ báwọn mọ ṣẹ́gun wọn. Eléyìí làwọn ìkan lára àwọn odù fátàmù babaláwo máa ń kì nígbà tí wọ́n bá fẹ́ fífá súre. Lákọ̀ọ́kọ́ oníṣẹ̀ṣe kì í ṣe pé bá àbárọ̀ tí a lè súre o torí wọ́n tó ọba tó wà ní sẹ́ńtúrì pé ọ̀yá wọ́n fẹ́ ṣàdúrà wọ́n fẹ́ súre fún wa wọ́n fẹ́ wúre fún wa ó yẹ fún alọ́tí tàbí pé kò sọtí ńlẹ̀ tàbí kí oníṣẹ̀ṣe ọmọ wúre ká máa sọ pé omi o epo o irú ẹni bẹ́ẹ̀ ti lárùn ọpọlọ ni. Ìwúre kò pọn dandan ẹ lọ rè gbọ́ tí wá tá a bá fẹ́ ṣètò nílànà ìbílẹ̀ yẹn ọ̀tọ̀ oyin ni obì ni orógbó ni atare ni ọtí ni omi ni ìrèké ni àádùn ni àti gbogbo àwọn nǹkan àdùn bẹ́ẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ èèyàn máa kó sílẹ̀ láti fi súre ṣùgbọ́n kì í wá ṣe pé kéèyàn wá máa súre lọ́wọ́ káwá máa fẹnu wá pèpèkúpè irú ẹni bẹ́ẹ̀ forí gbálẹ̀ ni. Àfáà Jackman ẹni làákàyè ẹ sì ń sòótọ́ ọ̀rọ̀ fáyé bẹ̀ tí wọ́n ń sì yín gbọ́ láwọn àyè ìrìn àjò kan ni. Ìgbà tọ́rọ̀ wa tó di fanfa èyí tó jẹ́ ọmọlẹ́yìn Àfáà Jackman atáyé ṣe àbí yes ó wá sọ̀rọ̀ sí àfáà àgbà fún wọn ìyẹn bàbá Ṣéwọ̀ ọmọ Buhari adúpẹ́ pé wọ́n ti yanjú ìrìn àjò yẹn láàrin ara wọn ní tá à ń bára wa sọ náà ní kókó ìfẹ́ èèyàn tí máa ń fìṣe rẹ̀ fi pamí bí ọtí nígbà kan kìí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ìṣẹ̀lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni o ṣé wà làbíbù lágbàjì ìṣe wọn lákòókò yìí bóyá ọjọ́ orí tó lékè ńkà ni wọ́n ń jẹ́ kí wọ́n máa hùwà àgbà pé ibi gẹrẹyẹ là á bá gbà torí tẹ́lẹ̀ Ọlọ́run fẹ́ wá bá wá ní Ìlọrin àwa ń retí rẹ mo ti gbàgbé bó rí ohun tí ó lè táwa náà fi dán lóhùn padà táwa náà kọ́ ń gbà náà ṣùgbọ́n ìṣe bàbá yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìwà àgbà ìṣe àgbà ọ̀rọ̀ àgbà ní ti ń fa àpẹẹrẹ hàn lára wọn ẹ ò gbà tí bàbá yìí rí ọ̀rọ̀ aládò báládò ṣe sọ̀rọ̀ tó yẹ kó bí wọn ní kì í sàládò ní sọ̀rọ̀ ṣe ẹ rí ní tìfẹ́ ìfẹ́ ìjẹ́kẹ̀yàn ò kíyèsí ní tí ọba yẹ kéèyàn ó jà sí títí téèyàn ó sì fi yanjú ẹ̀. Àtúwábà irú èmi tí ẹ mú nǹkan kan ń emu tí ń emu sẹpẹtẹrì ń emu kò lọ ẹni tí tẹ báyìí tó bá jáde látẹnu mi ìmísí ọ̀rọ̀ jáde ni bá a ṣe rán mi ni mo ṣe ń fọ̀. Ọ̀rọ̀ títà ń sọ yìí bàbá ń sọ tá a bá ní ẹ kódà sọ ọmọ mú ìwọ́nu ọlọ́nu ọ̀tọ̀ lè dá aṣọ lánàá tá a ní nǹkan o gẹ́rígẹ́rí ọ̀kan tó yà lánàá ẹ̀ tún rí ti oníwèé ìròyìn lánàá tí wọ́n tún gbé yẹn lọ́wọ́ tó tẹ̀ kan nílùú Ìbàdàn náà tún ní àtórí àtápá bí wọ́n bá tún wá tún ní babaláwo ni a ti ẹ̀dùpẹ́ pé wọn ò pé léyìn babaláwo
ẹ̀yin BBC ní Yorùbá ẹ ṣé, ẹ̀yin Aláròyé ẹ ṣé, wọ́n ní àáfàá à ń borí à ń bápá ẹsẹ̀ everything àṣìṣùà wọ́n là ń bá ń bẹ̀. Ìyẹn kọ́ la ń sọ afẹ́sọ̀rùn pọ̀ ọtí. Nígbà tí mo kọ́kọ́ gbọ́ ṣé ànábì náà máa bu nǹkan mu ni, torí ọtí mẹ́lọ̀ náà, torí pé lọ́dọ̀ tí wá ń bí ọtí márùn là ń bàbá wa ní, ọtí márùn là ń bàbá wa ní. Ẹ wá tún wo ọ̀nà ìmọ̀, gbogbo tí wá ń jẹ́ àléébù ọtí lára oníṣẹ̀ṣe ni à ń dà sí níbi táwọn oníṣẹ̀ṣe ní ò ti wá fura nu. Iṣẹ́ ló ṣe fún èyí tí ó fi wá dúpẹ́ lọ́ra go snap méjì lọ́bọ̀ fi 2000 àlè ọmọ pọ́fẹ́ ò tètè kúnu ó wúlò fún ni bọ́ọ̀ bá wúlò fún tí ó ní ọ̀bẹ nínú ẹni tí ọmọ gbọ̀ onímọ̀ràn pé bàbá ẹ̀ra máa mu kíní díẹ̀díẹ̀. Ọwọ́ sọ tí di bàbàrà ẹlòmíì tó bá jí láàárọ̀ gànjọ̀ báyìí ń jí báyìí ọtí ní ìyọnu ọwọ́ amutí fá àkókò ọjọ́ sì lọ tán àlejò wá dé ní wọ́n ń sọ fátafàta ní sọ sálejò èèyàn ọmọ dá mi láàmú ó èèyàn ọmọ dá mi láàmú ó ohun tí ọba lè dúró kọ́ máa lọ o àwọn ta ni tí wọ́n fẹ́ wálé ẹ̀ tẹ́lẹ̀ ni Ọlọ́run ló mú ẹ wá fún ọ bọ́lọ̀ bọ́ wá mú ẹ fún ọ tó bá sọ pé olé wọn ti ẹ́ tanu àkọ́kọ́ torí pé ò ní rí nǹkan gbà látara wọn ò ní rí nǹkan jẹ látara wọn ò ní ráàánú gbà látara wọn enínú ẹlẹ́ẹ̀kejì ni pé ọwọ́ àṣẹ̀ṣẹ̀ tó fèsì ìyà tọlọ́run pé arán ọ fún alátúnṣe nú ayé torí babaláwo alátúnṣe ni wá àwa ni atáyé ṣe àwa látáyé ṣe àwa la lè sọ tún máa táyé ṣe Ọ̀rúnmìlà ni a tún orí ẹni tí ò sún ẹ̀ ṣe. Ọ̀rọ̀ tí la fẹ́ sọ ọtí márùn-ún ńlá bàbá wa ní ńlẹ̀ Káàárọ̀ Oòjíire àwọn bàbá lọ́lọ́ tí ẹ mú àwọn náà ni ọtí kà àwọn náà ni ọtí ìṣẹ̀kẹ̀tẹ̀ àwọn náà ni ọtí ògbùrọ̀ àwọn bàbá ló sì ní àgàdàgídí ọtí òjú márùn lọ ṣé rí gbogbo ìta mú láyé òde òní tá ń forí fọ́gò kínní kan ọtí yẹn àwọn ọtí tó ṣẹ̀ṣẹ̀ dé ọtí tuntun ni kì í sọ tí Yorùbá àpọ́nlé tá a máa sọ pé ọ̀fọ̀ ṣẹ̀ níbi òkú bá ti kú ń ló dé bá ọtí shinap tá à ń sọ pé òun lọ tí à ń bàbá wa kì í sọ tí à ń bàbá wa kì í sọ tí à ń bàbá wa ẹ má fẹ̀yìn ọ̀bà lórúkọ jẹ́ arabi tó ti jẹ́ pé ẹ̀ máa ń rí oníṣẹ̀ṣe gẹ́gẹ́ ẹni pé ọlọ́tí náà ni wọ́n nù ayé ti ẹlẹ́kọ̀ọ́ àná ti kó lójú òde o inú ọtí márùn-ún tá a wá sọ yìí yálà ó mú àbó òmu wa máa gbọ́ tiẹ̀ lẹ́nìí torí pé oníṣẹ̀ṣe dandan léèwọ̀ ọtí bàbá rẹ̀ oníṣẹ̀ṣe tó bá sọ pé òun èmu tí kọjá yòópa ẹ má sọ pé ṣùgbọ́n oníṣẹ̀ṣe wọn máa mú nǹkan wọn bu nǹkan mú bí tẹ̀wọ̀n rárá ìṣẹ̀ṣe gangan ọ̀faramọ́tí láwọn àyè kan tẹ́ ẹ bá rí ẹni tó jí olóòṣàálá èèwọ̀ ni kó mẹ́mu tó bá mú àti ẹ̀mọ̀dílé tó jẹ́ pé tí wọ́n bá mú ètè wọn báyìí yóò bò ní níbẹ̀ wọn ò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ torí pé èèwọ̀ wọn ni èèwọ̀ Ọbàtálá ni pé kó mu ẹmu Ọbàtálá yìí mu ọtí ẹmu bá a bá pè lẹ́mu ó lè sáǹdì létí rẹ kọ́ fẹ́lẹ́ ọtí Ọlọ́bàtálá yìí èèwọ̀ ni kó mu tí ṣùgbọ́n ọlọ́tí tí ò gbọ́dọ̀ mu. àwọn babaláwo kan ń bẹ tọ́já pé wọ́n èé mẹ́mu nípasẹ̀ kí ni wọ́n ní bóyá látara ọ̀pẹ̀ tá a ti mú kí n rẹ ọmọ bẹ̀ kọ́ má jẹ́ pé ọ̀wá ń fojú olóore gúngi ṣùgbọ́n kò dọ́dọ̀ àwọn babaláwo mi o àtàwọn àtejò ẹmu ẹran jíjẹ ni ẹni tó bá jí ọlọ́sùn ni ò gbọ́dọ̀ mu tíkà ọtí ọkà tí wọ́n máa fọkà bá ṣe ọlọ́sùn emu ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n máa ń sá fún ọtí Martina torí pé ọkà bàbà ni wọ́n máa ń lò nínú àbíjẹ́rò ni wọ́n pè é ni wọ́n fi máa ń ṣe ẹmu lè tá a dá látara ọ̀pẹ ògùrọ̀ ńlọ títà a dá látara pàkó kí ní tí máa dàbí àgbọn onídùn bí àgbọn ọtí àgàdàgídí lọ títí wọ́n máa ń fọ̀gẹ̀dẹ̀ àgbagbà ṣe olóòṣàlá kò gbọdọ̀ mẹ́mu ọlọ́sùn náà lè wọ tiẹ̀ oníkálukú ló lè wọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bá a bá ní a máa mutí irú ọtí èwo ni sásọ àtọtí wáìnì náà ṣe pé ọtí wáìnì ẹni Jésù ṣe bó ti jẹ́ pé àwọn wáìnì míì gangan le ju gbogbo ọtí tá à ń sọ̀rọ̀ yìí lọ
kéèyàn tó wá mẹ́mú kẹ́mú ó tó pa ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ti fàṣejù bọ́. Ọtí ìṣẹ̀kẹ̀tẹ̀ rẹ́pọ́ tí obìnrin kéèyàn mu ọtí màtínà kó sọ pé òun yó kí wọ́n lọ ti ń pa òun ṣé àpò ti fàṣejù bọ́. Ṣẹ̀kẹ̀tẹ̀ mọ̀dé o ọtí arẹmẹni tó bá mu ṣẹ̀kẹ̀tẹ̀ ńlọmọ rẹ̀ pọ̀ ó níbi tó tu àméjì tó ti wí lọ́nà bẹ̀. Ọ̀rọ̀ ọtí ètà ń sọ yìí gbogbo àléébù rẹ̀ pátá lórí àwa tá a jó níṣẹ̀ṣe ni wọ́n gbélé. Kò sì sí oníṣẹ̀ṣe kankan tá a rí tọ́ka sí pé ní ń ṣe ọtí un àwa kọ́ là ń ṣe àjọ mu ni àtàwọn àtẹ̀yìn àbíṣẹ́rọ́ ni àjọ mu ni bá a dẹ̀ tíjọ́ mú un àléébù gbogbo ẹ̀ pátá lórí oníṣẹ̀ṣe lẹ́gbélé. Ọlọ́tí ni wọ́n ọlọ́tí ni wọ́n ọlọ́tí ni wọ́n má gbọ́tí délé tèmi o. Ètò ọba ara àjọ mú ni kálábá fi súre bá dẹ̀ ti fi súre ìránṣẹ́ Ọlọ́run ti ré kọjá lọ́nu. Ẹ̀yin lẹ̀ ń sọtí ẹ̀yin lẹ̀ ń tà á lẹ̀ tó mú nínú owó ẹ̀ láti fi ṣe kí ni. Kódà bó ṣe kéré tọ́pọ̀ tẹ̀ tó ń kó lọ Mẹ́kà èmi ò jiyàn ara yín náà lẹ̀ tó ń lò lẹ̀ fi ń ṣe ìkéde ìpolówó ẹ lóníṣẹ̀ṣe kankan rí o pé kẹtẹ wàá gbé fọ́tò tiẹ̀ náà gbàǹgbà báyìí kẹ́ ẹ ṣe lójú bíbọ̀dù yẹn pé lágbájá la fi polówó. Àwa táwa jó níṣẹ̀ṣe ẹ jẹ́ ká ní òkè sára ẹ jẹ́ àjàfẹ́tọ̀ wa ẹ̀tọ́ wa àkókò ti tó tá a máa jà fún. Ẹni ọgbọ́n ti kọ́ ẹni ọgọ̀ tiwa náà a sì ti gbọ́n oore lẹ́sẹ̀ wá àmutí mọ́. Kì í ṣe pé èèyàn bẹ lójú agbo lèèyàn wà wó òṣùṣù lèèyàn sọ pé àwo mú kùrùkùtù mọ́ ẹ mú bí àwa fáwo àti bí àti kùrùkùtù tó ń sọ̀hún sọtí kọ́. Ifá lo kìtì títí lójú ogbè yọnú ó ní aládé gbagbá ọtí kan iyì ẹ̀dú sì là wà. Bí aládé bá ń sọ pé òun gbagbá ọtí kan rántí pé ọtí ṣẹ̀kẹ̀tẹ̀ ní Ifá ń tọ́ka sí pé òun mu. Béèyàn bá sì mú ọtí ṣẹ̀kẹ̀tẹ̀ tó bá mú tó bá tutù kí ni ọgbẹ̀yìn rẹ̀ ní ọgbẹ̀yìn iyì ẹ̀dú tó là wà nù. Aládé mu gbá ọtí kan iyì ẹ̀dú sì là wà. Béèyàn bá mu gbá sẹ́pẹ̀ àbùkù ọkàn yẹn lé àná ẹ̀tẹ̀ dé. Èèyàn tẹ́ ẹ̀ bó lè rò ṣe ní tẹ́. Ibi àwa tó bálé ayé dé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ńlọ tí ò wà tó ká wọn mọ́. Wọ́n wá tó láwọn ìrìn àjò kan tí wọ́n tó ń gbé ní ìsìn bí wọ́n ṣe ń gbé kòlò ní ń gbé háìsì wọn aláàfin háì ni. Ẹlòmíín fà ń táyé ń sá fún eléyìí tí ń jẹ́ sálángá inú sọ́kàwé wọ́n tún lọ rè gbé mú síbẹ̀ wọ́n tún lọ rè fà á wọ́n ní máa tún jẹ́ kéèyàn náà háì. Ìgbẹ́ kí wọ́n ní yàtọ̀ láàrin àtajá tí ń jẹ ìgbẹ́ àtẹ̀yẹ̀ tí ń gbé mú sí sálángá tí wọ́n ń fà tí ń ṣe tó nítorí kó wò lè bá àṣẹ háì. Ìgbà tó lò kí lọ́dà ẹ jẹ́ aṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀rọ̀ ọtí Ifá ló sọ ibi tálì Kùránì ti sọ̀n kò kúnná dáadáa ká fi mọ̀rọ̀ ọtí tẹ̀yìn náà ní. Èwo lọ títí yín bẹ̀ ṣé ògógóró ojú iná ni àbí ògógóró ọ̀tá wàìwàì sọ tẹ̀lé àná ni. Èwo l'Ànábì ń sọ mẹ́ èwo ni Kùránì sọ àbádìsí ló wí. Èèyàn lè mutí má mu àmupara ní gbogbo ọ̀nà gbogbo ohun tó bá ti yá jẹsẹ̀ lọ ewu ni. Ọ̀gbọ́ gbogbo ohun tó bá ti yá ju ẹsẹ̀ lọ láyé ewu ni. Ifá ò sọ pé èèwọ̀ ni kẹ́nìyàn mutí ṣùgbọ́n nírú ọtí tírú ẹnì kọ̀ọ̀kan mu. Ẹlòmíì bọ́ bá gbọ́ tí sí di òòṣà rẹ̀ tí bá fi ń súre a máa pẹ́ mbẹ̀ fáńgbà tí ò ní mú kó débẹ̀ kó fi èsà sẹ́nì. Ifá lọ́dẹ ní tafa oró ààrọ̀ ni mọ̀jà ní sì máa tafa oògùn Ọ̀rúnmìlà nìkan ní máa tafa ọtí bọ́dẹ bá tafa oró amúpẹran ni ó ti tafa ẹ̀. Ààrọ̀ ni mọ̀jà ti tafa oògùn Ọ̀rúnmìlà ní bóun bá tafa ọtí ọlẹ́ni tó bá lówó a máa ní lánìí mọ́.
ẹni tó bá láya àbọ̀ bá lọ́kọ ó ní amọ́ ẹ̀ lánìí mọ́, ẹni tó bá kọ́lé tó bá níre gbogbo amọ́ ẹ̀ lánìí mọ́. Adífáfá lùkúlàkà tí ń sa olóṣòde tẹ̀gbá àti dàlúkúlàkà tòde ẹ̀gbá lónìí o. Á dọ̀ lọ́pọ̀lọpọ̀ rí ọ̀rọ̀ tí mọ́mà mọ̀ para ìwọ ọmọ tọrùn ní kò bọ́kàn ọ̀rọ̀ ìpàdé lónìí mọ́ fàfàkùfà mọ́ sọ àwọn òbí rẹ dàgàn ọ̀sán gangan. Ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ nínú ayé, ẹlòmíín mú ajá rẹ̀ hòhò, ẹlòmíín amùmí wọn níyà ní ọjà rẹ̀ ọ̀rọ̀ wọn wá máa kókú ti bò yóò sì máa tún rẹ́rìn-ín. Abilékọ míì ó sì mu ọtí ó sì mú kúmu débi pé ó sì padà sọ́ra rẹ̀ dèwe nínú wà. Ọtí lẹ́yìn mu lójú agbo ni làwọn ẹgbẹ́ ọmọ yín náà ń kókó bọ̀ yìí nìyí. Ìgbà tí yóò tẹ̀mí tọkàn ẹ ti yóò bẹ́ẹ̀ mi ọ̀bá tí ìmutí kò lè sọ̀rọ̀, bẹ́ẹ̀ mi ọ̀bá tí ìmutí kò lè wíwúwí. Ẹ bá ti ní tó ń dọ́gbọ́n fọ́ra kò báyìí àti láàbí ń bẹ̀rẹ̀ sẹ́nu. Ẹlòmíà ni ọtí ìpàgbò ní ti ń gba ọtí nínú mi lọ́wọ́ ọ̀ ń tanra rẹ̀ ọ̀ ń para rẹ̀ lápá sáyé ni. Béèyàn bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn tí ń bẹ nínú ayé pọ̀ ju kọ́ rántí kọ́ máa sọ pọ́lọ́ ọba yọ rántí rẹ̀ lọ. Fúnra ẹ̀dá fúnra wa ni ẹjẹ́ á rántí ara wa. Olóòṣàálá àìmùtí àtúàbà orúkọ mi ò yí padà. Babawo Evangelist Adéifá ìwà lẹ̀sìn ire fún tòní àkó ọjọ́ àbámẹ́ta. Gbogbo àbá tá a bá ń dá a máa dàṣẹ fún wa ní láṣẹ Èdùmàrè ire.